Báwo lẹ ṣe lè tan iná aláwọ̀ mẹ́ta yìí àti bọ́sà yìí ní èdè Yorùbá tán pè lálàmù ní èdè Yorùbá? Àkọ́kọ́ ẹ make sure pé like kẹ̀rẹ̀ subscribe sí fídíò yìí ká tó máa kọ́lọ́ kóòdù wa lọ. Ṣé ti rí báyẹn? Ẹ rí pé ó ń tan àwọ̀ ewé, ó ń tan pupa. Ṣé rí bẹ́yẹn? Àmọ́ ọ̀kan ń ṣẹlẹ̀, àlámù wa ò dún, kí ló ṣẹlẹ̀? Ẹ já sáré wo nǹkan tó ń ṣe náà. Tẹ bá wò ẹ máa rí pé mi ò fi ẹsẹ̀ síbi tó yẹ kó wà ní. Ẹ rí pé ó ti ń dún mẹ́yìn. Ẹ rí pé ó ń dún. Báyìí la ṣe lè kọ kóòdù àlámù wa àti inú RGB wa ní èdè Yorùbá. Ṣé rí bẹ́yẹn? Ṣé rí bẹ́yẹn? Ṣé rí bẹ́yẹn? Báyìí la ṣe ń kọ. Àlámù ṣé rí bẹ́yẹn pẹ̀lú èdè Yorùbá wò. Mo rí yín ná. Ẹ pé like, ẹ share, ẹ follow fún nǹkan báyìí. Kẹ́yìn bá lè láǹfààní láti kọ kóòdù yìí ní èdè Yorùbá. Mo rí yín ná.